ẹ jẹ́ kí n fún wa ní ọṣẹ àwúrè. Sórí ọṣẹ àwúrè, àwọn àgbàlagbà ló ní. Tó bá dé àwọn tí ò mọ nǹkan wọn kan nísìn, wọ́n lè gba millions lọ́wọ́ ẹ tó sì pé lóṣù lẹ̀ fún ọ. Ìwọ tó bá lè ṣe bá mi sọ̀rọ̀, ǹkan tí ẹ lè bọ́ ọ ṣe ni. So ohun tó le jù nínú kíni, òun ni igi ìrókò. Èmi máa advice pé lọ wá fún ara rẹ. Lọ ọ̀dọ̀ àwọn, tí a bá fẹ́ ṣe, a lọ sọ́dọ̀ àwọn, a lọ sí ìsọ̀ pákó, ọ̀dọ̀ àwọn rẹ́girẹ́gi. A wá ní ká ta igi pákó ìrókò fún wa. A wá kó pákó ìrókò fún ara wa. A wá kó lọ́dọ̀ àwọn káfíntà, ó yá bá wa kan ní, bá wa kan pósí kékeré bá ṣe fẹ́ ní size bá ṣe fẹ́ ní, a wá sọ fún un. Bá ti wá kan, kékeré ni, níwọ̀n bá náà ni. Kódà ó lè mọ́ ju kéèsì fóònù lọ. Kéèsì fóònù, kó lọ ra fóònù tuntun, páálí tí wọ́n máa ń kó fóònù sí kò lè ju bẹ́ẹ̀ lọ. Tọ́, ṣó ti rà, ó ti kan, ó yá wá aṣọ funfun, ọ̀pá kan, àbí láji ọ̀pá tẹ̀ sínú rẹ̀. Ó ti gbèsè ẹgbẹ́ kan. Ó wá lọ wá ewé èsìsì tútù òjọ́, já ogójì àtẹyọ kan. Ewé iná funfun tútù òjọ́, já ogójì àtẹyọ kan. Ó wá lọ ra ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì. Ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì, èpo ara rẹ̀ la nílò. Ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì mẹ́ta péré tó sì ti pọ́n, mẹ́ta péré la nílò. Tó bá jẹ́ pé ẹni náà bá wà ní tòsí kó jẹ ọ̀gẹ̀dẹ̀ inú rẹ̀ ló ti pé jù. Tí ò bá wá síbẹ̀, ẹ jẹ́ ká lọ fi ọ̀gẹ̀dẹ̀ yìí mẹ́tẹ̀ẹ̀ta, ẹ jẹ́ ká lọ fi ṣe ìpèsè fún àgbàlagbà. Ṣá ti síbẹ̀, èpo ọ̀gẹ̀dẹ̀ á gun mọ́ àwọn ewé yìí. Tí ó kúnná, a wá kó lọ sẹ̀. Bá ti kó lọ sẹ̀, a wá kó ọṣẹ sínú àpótí ìrókò yìí. A wá dà, ẹ bá ti tá aṣọ ẹ sí inú àpótí ìrókò, inú aṣọ yìí la wá kó ọṣẹ sí, a wá yí aṣọ yòókù, a yí ìbò lórí, a dé. Bá ti dé, a gbúdọ̀ sí wò fún ọjọ́ méje. Ìdí ò sì gbúdọ̀ kanlẹ̀, a gbé síbi tí ìdí ò tí ní kanlẹ̀ fún ọjọ́ méje. Lẹ́yìn ọjọ́ keje, ọṣẹ yìí ti ṣe wẹ̀ lára rọ̀. Títóbi Ọlọ́run. Kí èèyàn tó wá wẹ ọṣẹ, ó wá béèrè. Ó ti yá àgbàlagbà mo ti sọ. Kí ni ètùtù ọṣẹ? Ṣé ẹlẹ́dẹ̀ ló fẹ́ gbà ni? Ṣágùntàn ni? Ṣé ewúrẹ́ ni? Ṣé òkété ni? Ṣágbó ni? Ohun tó bá fẹ́ gbà, ẹ bá fi ṣe ètùtù fún un. Nọ́mbà mi ni 070 31 56 31 86.